Hello, ladies and gentlemen, my beautiful people all over the world. Good morning, good evening, good night, according to where you are. Yes, my name is Princess. Today, this is a Yoruba American comedy. It's all about canceling adverts, Yoruba culture, American culture, and broadcasting news. Yes, this evening, what we have for you is all about Yoruba Good Morning. They have this program all over the world. America Good Morning, Germany Good Morning, Canada Good Morning, London Good Morning, including Nigeria Good Morning. But we Yoruba, we just have this one. Yes, this program is ever heard in Yoruba land. This is the first program about Yoruba Good Morning. I think we're all happy about that because our Yoruba no ye kata bio now. Abi bó ṣe jẹ́ nìyẹn. So àwọn nínú program yìí a máa ń sọ Ìgbò díẹ̀. A dẹ̀ máa nǹkan tó jàjù náà ni Yorùbá gangan oríṣiríṣi èdè la máa ń sọ. A máa ń gbogbo èdè tó wà nílẹ̀ Yorùbá pátápátá la máa ń sọ náà so that people can understand what is going on here. So now a dẹ̀ máa ń sọ àwọn nǹkan tó máa ń lọ káàkiri jákèjádò ilẹ̀ Yorùbá, ìsọmọlórúkọ, ìgbéyàwó, ìbímọ, pàtì rẹpẹtẹ lóríṣiríṣi tó yẹ pé tẹ bá rí wọn àwọn jáwé sóbì rẹpẹtẹ ni àwọn ọmọ dúdú àgbogbo wọn rìn wọn ń gbádùn ni wọn ń dọgọjọgọjọ ni so torí ẹ̀ la ṣe fẹ́ bẹ̀rẹ̀ lórí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀. So ká tó máa bẹ́tò lẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa sáyé because he's always there for us. He never leave us alone. He is a good papa to us. Honey, dear God, most powerful in heaven and earth. Thank you for your protection, blessing, and your caring. Today is on your hand, Daddy. Those who are listening to me, Father, I want you to be around them and over here too, Daddy, and let your will be done today. Thank you. Send your angel down around us to guide us and to protect us anywhere we are going to, so that we can be grateful. We can know that you are our Father all the time. Right, Daddy? Yes, that's for you, Daddy. I'm happy. So right now, I want to start to thank all my my returners and the first-time subscriber. I appreciate you all. Thank you for your everything that you have done. May God bless you. May God be with you. And may God protect you too. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, ọwọ́ tẹ́ dẹ̀ fi ń subscribe kíni kò ní ṣe kíni kò ní rọ, ọmọlúwa máa fi gbẹ́jọ́, owó la máa fi kà lágbára Ọlọ́run, ẹ̀mí gígùn àtàlàáfíà máa jẹ́ ti gbogbo wa. Ká tún máa bá ètò náà lọ la fi kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa àti Olúwa ní ká tó kí o ní ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ènìyàn. Yes, àwọn èèyàn tó ń ṣe wá lóore gbogbo ó lòun ló rán wọn níṣẹ́ pé kán máa ṣe wá lóore. That's why we give glory to Almighty God for giving us the wonderful people all over the world that was giving doing a gifting, you know. People that love to gift out is a good gift. It's a good spirit. Please keep it up. Never stop, because nǹkan tó Ọlọ́run lọ́wọ́ sí nínú ènìyàn, inú Ọlọ́run dùn sí pé ẹni tó bá ti wà gifted is a good gift. Try to continue to do it. Never stop. Ọlọ́jọ́ kan ó ní èrè. Gbogbo nǹkan tẹ́ ń ṣe lolúwa ń kọ sílẹ̀. Bàbá mi ń kọ sílẹ̀ ní ìṣẹ́jú. Wọ́n tó dẹ̀ ń ṣe ìkejì náà, bàbá mi ń kọ sílẹ̀. Wọ́n tó ń ṣe dáadáa, bàbá ń kọ sílẹ̀. Wọ́n tó dẹ̀ tún ṣe bàbá ń ṣe kíni, ó ń kọ sílẹ̀. That's why it should be good all the time, because àmùgbà táńkẹ́lì ń kọjá tó máa kọ sílẹ̀ pé káàrí ọmọ ọ̀dọ̀ rere, èyí ni àyànfẹ́ mi, ẹni tí inú mi ṣe kíni, ẹni tí inú mi dùn sí gidigidi. Yes. The first example is our Father, Lord Jesus Christ. Yes. Ẹ̀yin ènìyàn mi, àwọn ètò tá nílé ní ó pọ̀ gan rẹpẹtẹ, so akọrin máa wá ní ọjọ́kan tó kan. So ẹ̀yin ènìyàn tẹ́ bá ti gbọ́ bá ṣe bẹ̀rẹ̀ Good Morning Yorùbá la mú wá léni fún ènìyàn wa gbogbo jákèjádò ilẹ̀ Yorùbá. A máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa
ní Ọọ̀ni of Ifẹ̀ nílé Ifẹ̀. Àwọn ọmọ olówó tán ti náwó rẹpẹtẹ kí owó yìí wọ́n ti ná sílẹ̀ kó owó òyìnbó tó dé. So ìyẹn náà fi ń pè wọ́n ní ọmọ aná sílẹ̀ kó owó òyìnbó kó tó ṣe kí ni kó tó dé yanfuru. So àbá máa kí wọn nílẹ̀ Yorùbá nílẹ̀ Ilé Ifẹ̀ ráyẹ ẹ̀lẹ́ ń bẹ̀ ni o. Ẹ káàárọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta sálàáfíà lẹ́yà o. Gbogbo èèyàn ará lérí asíkọ́ ṣé gbogbo náà mi ṣe jọ́mjọ́mú bẹ́ẹ̀ ni ó sì sí wàhálà àní rí wàhálà lágbára Ọlọ́run. Kán bá ṣe máa kí wọn ní Èkìtì náà ní ẹ̀yin ó kún o ìyẹn abá mi yé mi kú ọjọ́ mẹ́ta ṣàlà ní àwọn èkété olésìkò ṣèṣin kankan o. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń kí wọn ní ilé Èkìtì kété. Tó bá dẹ̀ tún fẹ́ kí wọn ní Ìjẹ̀ṣà náà ní ìjàre o gbogbo Ìjẹ̀ṣà ń kú ọjọ́ mẹ́ta o ṣàlà ṣé àbàlà báwọn náà ti máa ṣe wọ́n ṣàlà ní ra o ṣé gbogbo lẹ́sìkò o ṣé gbogbo yan ṣé wọ́n ṣe jọ́mjọ́mú o ayérin á dáa níbẹ̀ ẹ máa jèrè o. That is Ìjẹ̀ṣà. Àwọn Òṣogbo wọn ní pé wọ́n ní kí ní ẹ̀yin èèyàn mi o ṣé gbogbo rẹ̀ sì ń lọ déédéé o ṣé kò sí nǹkan kan o. That is Òṣogbo. Gbogbo àwọn Ọ̀ṣun state mọ́sáìdì Ọ̀ṣun state Yàkóyó Ẹdún Àbọ̀ Ìpẹ̀tùmọdù yes Ìjẹ̀ṣà ní wọ́n máa kí wọn níbàdàn wọn ní ṣé Mr. Ọjà ẹkú jẹ́ mẹ́ta ń bẹ̀ ṣé kò sí nǹkan sóòsó ni o ẹran kí lajẹ lánàá ẹran síkì ni o. That is Ìbàdàn. Ẹ̀yin ènìyàn wa ṣé mo rán yín létí pé Yorùbá Good Morning Yorùbá là ń ṣe lọ́wọ́lọ́wọ́. A tún lọ sí Ẹ̀gbá sí àwọn Ẹ̀gbá náà ní ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin yé mi o ẹ̀yin bá mi o gbogbo àti Ìjẹ̀bú náà báwọn Ìjẹ̀bú náà ti máa ń yé mi bá mi o náà ni àwọn Ìjẹ̀bú náà máa ń sọ àwọn ọmọ alárẹ̀ ṣé dédé náà ń wà dáadáa dédé náà ń wà dáadáa dédé náà ń fáyìn ló sóhun ṣe jọm ṣé òun ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn ìbílẹ̀ rẹ̀ ń kọ́ o ìbílẹ̀ rẹ̀ bàbá rẹ̀ ìyá rẹ̀ gbogbo ẹ̀ náà lọ́lọ́run gbọ́ Ọlọ́run ló dá gbogbo wa tó dẹ̀ fún wa ní different èdè ó ní ká máa fi dáhùn lọ́rùn and he is so happy with us. Yes, ní Lagos State àwọn mídẹ̀ àwọn mídẹ̀ ṣí mi sọ fún ẹ ṣí mi ṣe yọ̀nà mo dẹ̀ gbogbo ẹ̀ ló ń fáìn ló ń ṣe kí ni ló ń dọ́gba dáadáa ní ibẹ̀ yẹn ń sìn báyìí. Àwọn oríṣiríṣi èdè ló ti wà ní Lagos State yẹn bẹ̀tẹ̀ àwọn ilé tó kọ́mọ̀ ní mídẹ̀ yẹn la ní ká sọ fún ní ègùn sá wọn ní àwọn èèyàn ní mi kú lọ̀lẹ́ o mi kàn jí o. Àwọn títí ègùn yẹn pé káàsán káàárọ̀ ònìyẹn ní ọ̀dọ̀ wọn lọ́hùn. Àwọn kinní náà àwọn Ìlọrin wọn ní ẹ káàsán fa ẹ káalẹ́ fa ṣàlàáfíà lẹ́wà ń bẹ̀ yẹn fa ṣé gbogbo fámìlì wa ń fàìn fa gbogbo àmọ́ gbogbo wọn ló ń fàìn fa o. Ní Ẹ̀gbádò náà the same thing náà bọ́n ṣe máa kí wọn náà nìyẹn bíi ti àwọn Abẹ́òkúta. Ní Oǹdó wá ní àlẹ́wọ̀ ẹ̀gí kéètì ọ̀sán dédé náà gbogbo ẹ̀ ló ń sàn lọ́hùn. Àwọn oríṣiríṣi àwọn Ìgbèrà gbogbo wọn the same thing sọdọ́ lọ́n ṣe dá wa bẹ̀ tó dá gbogbo wa Yorùbá wa àgbọ̀ ara wa bẹ̀ tó bá ní kán máa sọ ìjìnlẹ̀ Yorùbá gangan ó dàbí pé a lè fi bẹ́ẹ̀ gbọ́ tán dáadáa ó máa sá fẹ́rẹ́fẹ́rẹ́ díẹ̀ létí. Ọlọ́run tóbi lọ́ba wọ́n ní Yorùbá ànábì sálàláàlú àsálàm. Ẹ má bínú pé mo tún fi tànábì kò ṣe mọ̀ pé Yorùbá American comedy ni we are supposed to be smiling happy and forget about your sorrow. Yes, now what we have on the board, we want to talk about our father. He went to Rio, Brazil. Wọ́n lọ kí àwọn ọmọ Odùduwà tó wà lọ́hùn àwọn brother and sisters wa tó wà lọ́hùn tí wọ́n jẹ́ ọmọ káàárọ̀ òjíire bí bàbá wa nìyẹn ní Brazil ní Rio àtàwọn àti ìyàwó wọn the beautiful mama Lórí Adérónkẹ́ àti Olórí Mariam. They all went together, just to make people over there. They have a lot of program there, the beautiful program that will make all of us happy. They want to take some direct extract to the Rio Brazil so that they too
they can manufacture that over there. All of them can start using adire. They will know how to do it, so we will not be spending much money on buy kaftan when the sun, when some bright weather over there. That is a good thing. That is a good thing. It's good that our father is doing good for us. It is doing great. It's doing great. It's good for us to communicate because we are the same brother sister over there. It's good for us to communicate, to know that nǹkan tó lọ nílẹ̀ Yorùbá òun náà ló tún lọ nílẹ̀ ilẹ̀ Brazil. Ṣé mo sọ fún pa àwọn afòyìnbó díẹ̀ kún gbogbo ẹ̀kọ́ ló máa jẹ́ Yorùbá, so that àwọn bèdèríò náà wọ́n gbọ́ Yorùbá but not really deep. Àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n gbọ́ deep but àwọn kan wà bẹ́ẹ̀ wọ́n gbọ́ tán. Bẹ́ẹ̀ bá ń já síra báyìí tákànrà ń fi tògótò wẹ́ǹtì kún a máa jẹ́ kó máa dùn díẹ̀ ìyẹn ni mo ní kí n máa fi yẹn sí. Then adẹ̀ tún ní ìrọ̀ àwọn tó tún ṣe birthday ní èní ní ìlú wa ní Nàìjíríà, kì í ṣe léni o, ní ìlú wa ní Èkó Arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀, torí oṣù àwọn tó tiẹ̀ sọjọ́ ìbí ń bẹ̀ wọ́n pọ̀ dáadáa. Àwọn bíi màmá wa kan tí wọ́n ṣe Eri birthday, Eri years birthday. So àwọn ni ìyàwó Àdùnní Atẹniara, I'm sorry bí mi wá orúkọ yẹn dáadáa o. Atẹniara, pèsè mo sáwọn pa Àdùnní is Yorùbá name. Atẹniara náà lè jẹ́ Yorùbá name bóyá wọ́n ṣe pé ó ṣe kíní díẹ̀, so ẹ má bínú ìyá wa, ẹ pẹ́ láyé o, ẹ dàgbà pìtàn, ẹ ti ń pẹ́ ní ẹ tí máa tún pẹ́ sí ni, ẹ máa jẹ́ wọn mọ́ sí lágbára Ọlọ́run, ẹ rí children lágbára Elédùmarè. So àwọn tó ń ṣọjọ́ ìbí wọ́n pọ̀ gan rẹpẹtẹ. Àtúrúpẹ́ ti election wa náà tán tún ṣe tó kọjá well successful over there. We did the presidential election and we got it, we made it, and we did the governorship election too. Everything went smoothly, no problem much. Some people they fight, some people they were beating each other some places, but we thank God that no much problem. Olúwa ṣeun, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá wa mú wá ní wẹ́rẹ́, tó dẹ̀ bá wa parí ẹ̀ ní wẹ́rẹ́. So ẹ̀yin girls, ẹ̀yin boys, you should be happy because very soon náà tó bá bẹ̀rẹ̀ sí ní lọ sí school tí school yín lọ déédéé, tó dẹ̀ tó bá yín wá, mo ti sọ fún yín kí wo yín lọ wá táì wọ́n ń tà ní Yaba. Ẹ má lè lọ sí Èkó Federal, ẹ bá lọ sí Èkó àwọn owó ńláńlá nìyẹn, ẹ lọ sí Yaba, ẹ lọ ra àwọn suit táì tó dáa kẹ́ máa wá sílẹ̀, torí tí bàbá bá ti bẹ̀rẹ̀ ṣe báyìí ní June iṣẹ́ dé rẹpẹtẹ ni ọkùnrin jíde dàbí kọ́ńtẹ̀ náà tó ti kó iṣẹ́ kan rẹpẹtẹ jọ sílẹ̀ fáwọn ọmọ school sìn. Ẹ tètè máa lọ lẹ̀kẹ́ lọ máa apply, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ application, put your resume out, send it to them, let them take you. You're gonna be the first person that they're gonna take. Be serious, don't joke about it. It's not a joke, please. I'm not kidding, I'm telling you the truth. So tún ní àwọn ètò kan náà àwọn tó tún ṣe birthday náà, àwọn ni màmá wa Sassy at 40. Happy birthday, may God bless you, may God be with you too. Àwọn yẹn náà wọ́n ṣe birthday tí wọ́n fà rẹpẹtẹ tí gbogbo ẹ̀ ń lọ tíkọ́tíkọ́ bí àwọn Yorùbá wa wọ́n kàn dá sí àná. Ẹ bá rí bí ṣe mọ̀ pé tí jollof rice bá ti wọnú tán kò ṣeé kó mọ́. Àwọn èèyàn kan túlẹ̀ wọ́n ń dálẹ̀ sáni, mo dẹ̀ jẹ́rìí àwọn ti tèmi, àwọn sísítà mi, àwọn bírọ́dà gbogbo, torí tàbá tiẹ̀ ti dé pàtí kì í rántí pé ráìsì tí wọ́n lórí igbá, dẹ̀ kì í ronú pé bóyá náírà kan ò sí níta, gbogbo a máa ń tu sílẹ̀ ní péjọ jẹ́ kí n lo àsìkò mi léni bíbá ìjàre àmọ́ tọ́lá máa wí bóyá wọ́n máa tún kó náírà dé wọn ní kó dé sàjẹ́ kí n ṣe máa ṣe léni, and which is very good because tó bá ní kó máa rówó gan tó ń lọ hypertension yẹn máa ṣí sílẹ̀ ni. Please get out, go out to the party. Wọ́n pè wọ́n pè ẹ́ lọ dansi à ń bẹ̀. Mo bá pẹ́ tó ti ń jó, wọ́n wò pé ìyá tó ti ń jó látàárọ̀ ẹ jẹ́ ká fi ráìsì sí lálejò. Mo dẹ̀ wá láìkè èèyàn wá sìn open place wọ́n ti ń ṣe parí. Wọ́n á ṣe níta gbangba lọ́sàn-án gangan tàbí kán ṣe nínú hall tó yẹ pé ojú ọ̀nà máa wà ní ṣíṣí. Má dẹ̀ ronú rárá pé ọlọ́pàá kan máa fi kóńdó tiẹ̀ lẹ́yìn, kò sẹ́ni tó máa lé ẹ jáde wọnú ilé kó lọ jẹun kó yó. Kó wà dáadáa fún rẹ, kó wọlé dẹ̀ lọ́gbọ́n. Ọlọ́run ti pèsè tọ́jú ẹ nìyẹn.
tọ̀la tó túnbọ̀ náà Ọlọ́run á tún pèsè. Àwọn èèyàn náà mọ gbogbo nǹkan tó ń lọ sìn pàtí yẹn ò ṣe cancel ni bẹ́ẹ̀ tó di dandan wọ́n gbọ́dọ̀ ṣe because wọ́n ti sọ sílẹ̀ pé bá pé fọ́ọ̀rì máa fà tí fọ́ọ̀rì dẹ̀ wá bọ́ sí austerity náírà ó di dandan èèyàn bó ṣe náírà méjì mẹ́ta ni wọ́n á papọ̀ wọ́n á ṣàfihàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run which is very good. 80 birthday 40 birthday 50 birthday 70 60 100 30 those are the very sound one fẹ́ pé èèyàn kó yẹ kéèyàn máa ṣe tàbí 45 55 65 75 85 95 yes it's very good. Àwọn tó dẹ̀ ń ṣe oní 22 23 42 52 nígbà wọn wí náà pé wọn bá ṣe pọ̀ sí ni ètí tẹ́lẹ̀ tó sound well àwọn ilé tí mò ń sọ yẹn fẹ́ pé wàá rérò wọn ní sọ pé akílẹ̀ obìnrin yìí níbo ló ti rówó tẹ̀ tó ń sọ birthday lọ́dọọdún ló ń pa màálù ló ń fa dọ́ rẹpẹtẹ. 5 years 10 years is very very good. Ó máa ń mú yìí wá ó dẹ̀ máa ń ní mí sounds good. Tán bá sọ pé alágbá fẹ́ ṣe birthday ní 10 years or 5 years or it sounds good when you hear that. You come and manifest 22 52 63 64 it's okay, it's good, it's to me. For you it's good. I'm not disputing that. It's very good thing. Another one on the board. Congratulations to Ababa King Gushi for the newborn boo-boo. Another boo-boo boy is around. Another boo-boo boy is around. Congratulations. Hallelujah. Méje fún Jésù mo bá ń hallelujah. I was so happy when I heard about it. Wow. He got another new boy. Congratulations. Congratulations to ìyálé àti ìyàwó àti bàbá àti gbogbo ẹbí Gushi. Yo, I'm so happy to hear that. Lágbára Ọlọ́run àbíró ló máa jẹ́ fún wa o. Àní rí ìdààmú lórí ẹ̀, àní rí wàhálà lórí ẹ̀. Bólúwa ṣe ń fi fún wa tó ń wọnú ilé wa báyìí ayọ̀ máa wọlé ni. Àlàáfíà máa wọlé ni. Èmi tẹ̀ tún fún lórúkọ kan mo fún mi ní Adébọ̀wálé Prince Adébọ̀wálé Gushi. Ọlọ́run á jẹ́ kó bá wa pẹ́ lágbára Ọlọ́run á ti mọ̀ ó náà dẹ̀ máa wà ó máa mọ̀ lágbára Ọlọ́run máa mọ̀ mí o kìtìkété princess. Ó máa mọ̀ pé mo jẹ́ kan lára àwọn princess gbogbo ọba ilẹ̀ Yorùbá pé that's our big sister right there princess. Yeah, I'm so happy to hear this. Inú mi dùn gan ni mo bá yín yọ̀ kábíyèsí ara tutù ara tó dẹ̀ ní tutù lágbára Ọlọ́run tó ti tutù kò ní gbóná mo ní kò ní gbóná bọ́mọdé ìṣe wọlé àwọn ọkùnrin máa tẹ̀lé ni wọ́n máa tẹ̀lé látẹnu lọ. Obìnrin ò ní bí obìnrin mọ́ ọkùnrin ló máa bí. Àwọn obìnrin tán dẹ̀ ti bí sílẹ̀ tán ti dàgbà àwọn náà wọn ní yànkú wọn ní sílé ọkọ yàn lágbára Ọlọ́run wọn máa tán bá nawọ́ sọ́tún re ni tán bá nawọ́ sósì re ni inú wọn á máa dùn nípa àwọn náà tún ní ànádá búbù kan tó tún wà lẹ́yìn wọn bẹ́ẹ̀ lọ́lọ́run máa ṣe. I'm so happy for you kábíyèsí. I'm so happy for you kábíyèsí. Nítorí Ọlọ́run ẹ bá wa tọ́jú ẹ̀ dáadáa kéde bá wa háìdì ẹ̀ jọ èmi abiyamọ náà ló ń sọ̀rọ̀ mi wà lára àwọn abiyamọ ẹ bá wa háìdì ọmọ yẹn o ẹ bá wa háìdì ẹ jọ ẹ bá wa háìdì ẹ máa sọ fáwọn tó fẹ́ bá wa gbé kán máa gbé sínú yàrá orí adé ló máa pariwo ara ẹ̀ síta ẹ̀ nídìí láti pariwo tó bá tásìkò tó máa pariwo ayé àìlẹ́nu pé wọ́n máa ti sọ bẹ́ẹ̀ bẹ̀tí ń sẹ̀ máa bá wa gbé sábẹ́ yàrá. Nígbà kan àwọn ìyá wa máa ń sọ aṣọ mọ́ wa lẹ́sẹ̀ mo jẹ́ kan náà ẹni tí màmá mi máa ń ṣe irú ẹ̀ fún. Nígbà tí ọmọ ọdún oṣù méje ni mo ní màmá ní èèmọ̀ rẹ ọmọ oṣù méje rìn ló bá sọ aṣọ mọ́ mi lẹ́sẹ̀. Wọ́n máa ń pe kinní kan ní àgànràndì wọ́n máa ń pe lẹ́rùn ìjẹlé náà ẹnu ọ̀nà ló máa ń wà nígbà tí kọ́ńtọ́ bá ti tilẹ̀kùn síta torí kẹran má bàa wọlé. Bẹ́ẹ̀ ni màmá mi máa sọ aṣọ mọ́ mi lẹ́sẹ̀ wọn ní wọn gbọ́dọ̀ gbọ́ pé ọmọ oṣù méje rìn wọ́n máa fà mí pé bá ti mo fẹ́ jáde aṣọ yẹn ló máa fà mí padà sí inú ilé. Ẹ̀yà máa bá mi ṣe bẹ́ẹ̀ náà fún ọmọ ológo ọmọ olóríire ni ẹ máa so aṣọ kẹsọ ọmọ lẹ́sẹ̀ tó bá fẹ́ fà jáde tó bá ti di aṣọ yẹn máa tútútú wọ́n á ní máa fà kò ní ṣe tú pàtó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe tí ò ṣe tú á padà sínú ilé àti lọ máa ṣe so that kò ní sí anybody tó máa gbé jáde lọ síta. Wọ́n ní kíní ayé ò ní gbọ́mọ wa ò lágbára Ọlọ́run àbíyè ni o in Jesus name amen. Adẹ̀kí àǹtí wa àgbà náà olórí wa àgbà Sekinat Queen Gushi, congratulations for your newborn baby. It's your child, it's your boy, it's one of your cuckoo, your boo 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 boo.
ẹ bá wa tọ́jú ẹ̀ dáadáa ọlọ́run á wò wọ́n pọ̀ lágbára ọlọ́run ojú yín báyìí gbogbo ti máa ṣe oríire ẹ̀wọ̀n ní fi ń ṣe àwátì ń jẹ́ ẹ̀yẹ wọn dẹ̀ ní fáwọn ọmọ yìí náà ṣe àwátì níwájú yín lẹ́yìn tẹ́ fi ń pọ̀ wọ́n ní jábọ́ lẹ́yìn yín àpọ̀nyẹlẹ́ máa pọ̀ wọ́n papọ̀ lágbára ọlọ́run ogun ọ̀run ló sọ òkè ń ṣèmi ni mò ń sọ bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí àní sunkún ọmọ lágbára ọlọ́run dẹ̀ ní dìde ìṣẹ́jú kan fún gbogbo wa lọ́jọ́ ìyá àwọn ọmọ wọ̀nyí gbogbo apátápátá la máa jẹ wọn lójú wa báyìí ló dẹ̀ máa ṣe in Jesus name mo bá ń dúpẹ́ gan nínú mi so dùn gan ni I'm so happy orí adé ti dé o and all the palace will be happy now, they will be rejoicing, dancing, you know, it's bubbling around. I can see. I trust you. All right, bye for that. And tún rántí àwọn Aunty Ramota ẹni bá mọ Aunty Ramota mo ti ń dà láti wá picture mo rí níbì kan ní 3 days ago níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ báyìí kan sọ̀rọ̀ mo rí pé ẹnu wọn wú somehow ẹ má bínú ọ̀rọ̀ tí mo sọ because we are all happy to see Aunty Ramota pípé wọ́n ń pa wá lẹ́rìn wọ́n wà láyé àwa náà wà láyé a wà láàyè a dẹ̀ wà láàyè wa a ní gbọ́ burúkú síra wa but ẹ bá mi sọ fún ẹni tó bá ń súnmọ́ wọn wípé kinní tán sọ sí ẹnu tán fi sí imú yẹn ó jẹ́ infection ti wọ̀ yẹn ní imú àti ẹnu wọn fi ń wú tẹ́ bá ṣàkíyèsí pé imú àti ẹnu wọn wú lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni tó bá ń wà pẹ̀lú wọn ní gbogbo ó lè mú wọn lọ sí ibi tán ti ń ṣe medicure pedicure wọ́n bá wọn fi spirit wọ́n fi clean ẹ̀ wọ́n fi clean títẹnu náà wọ́n fi clean títojú so that kò ní jẹ́ wípé torí tí infection yẹn bá bẹ̀rẹ̀ kò ní dáa ṣe mọ̀ pé ibi orí ojú ló wà any infection to ENT ó máa ń lágbára gan ni please I'm begging you mo bẹ̀ yín gangan ni ENT ni etí imú àti ọ̀nà ọ̀fun infection gbọ́dọ̀ lọ síbẹ̀ yẹn ó máa ń lágbára púpọ̀ torí ẹni kẹsì ti ya pamọ́ lẹ́sìn ẹ máa bá wọn fi spirit ẹ lè ra ìgò spirit ní chemist kẹ bá wọn ròwú díẹ̀ sí pé tó bá ti wẹ̀ tán láàárọ̀ kan yọ kíní ríǹgì tán fi sí kan clean ẹ̀ dáadáa kan dẹ̀ clean ojú ihò ibi tí wọ́n máa tún padà tíbọ̀ kan tó fi sí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kò dáa o ẹjọ afẹ́ká Aunty Ramota máa fáìn ní gbogbo gbà fún wa kí ni wàá máa dùn torí a máa ń láìkì bọ́n ṣe máa ń rẹ́rìn-ín bọ́n ṣe máa ń ṣe Aunty Ramota is a lovely sister to us and we want her to be there for us olójẹ́ kí n mú kí n má bínú ẹ̀yin ènìyàn mi ẹ̀yin ará Kòròdú kí n bá ní ewu ló kan princess Èkìtì bẹ́ẹ̀ láti Èkìtì ló gbẹ́nu ẹ̀ gbọ̀ngbọ̀n wá bá wọn ní Kòròdú ẹ má bínú ṣé mọ̀ pé ẹ̀yin tẹ́ wà nítòsí ẹ̀ rí àwa tá à ń wo kíní ẹ̀ ní gbogbo gbà lámọ̀ yìí pé ẹnu wọn yẹn ó ti wú pọ̀ mọ́ imú yẹn kò dẹ̀ da infection ni gbogbo àwọn kíní tán lò wọ̀n yẹn ló máa ń mú infection wá that's why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ṣe doctor máa ní kan yọ kúrò àwọn ẹ̀sìn tó bá lọ mú infection wá tó lọ pọ̀ ju agbára wọn lọ kò ní dáa ó wà very very contagious tó jẹ́ pé ó lágbára díẹ̀ kò ní léwu mọ́ wa lágbára ọlọ́ òun náà ni mo ní kí n bá sọ àwọn kan ìgbádùn mi ta tún rí tó yẹ pé wọ́n ń ṣe káàkiri táwọn èèyàn ń gbádùn torí sọ́mà làwọn wà níbi táwọn ẹ̀rí bọ́n ṣe ń gbádùn káàkiri ẹ̀rí gbádùn táwọn èèyàn wá ń gbá tí Spiderman gbé wọn fò káàkiri nínú omi tó ń fàìn ìwọ tó bá wà nílé náà jáde síta kó lọ gbádùn ẹ̀mí yóò pé méjì ẹyọ kan péré ni be happy all the time remove your sorrow a tún ní àwọn nǹkan míì tá a tún fẹ́ fi tó wa dáfẹ́ fi hàn wá ní bíbá tó jẹ́ pé àwọn èèyàn ń ṣe ẹ̀yẹn wo orú ẹni ìsìn ẹ̀yin tẹ́ máa ń jẹun jù wọ́n ń bá yín wí bíbá excuse me ṣẹ̀rí bẹ́ẹ̀ yẹn ẹni yẹn ń jẹ oúnjẹ jù àwọn gbéwé àwọn gbégi gbérin gbé gbogbo ẹ̀ wọ́n gbá dànù lọ́wọ́ wọn ní ọ̀gbẹ́ni ó ti lè jẹun jù jẹ náà ní bọ̀rọ̀ ní bro agaro ibro agaro ibro ó sọ fún bẹ́ẹ̀ pé òun gbọ́dọ̀ jẹun ẹ má gba oúnjẹ dànù lọ́wọ́ òun bẹ́ẹ̀ láìmọ̀ wípé títí ẹ̀ ló ń sọ fún because tí tó bá lọ jẹun jù tó di eléyìí tí àìsàn ọkàn Ọlọ́run ló jẹ́ ká rí mi. Carlos, you should be sharing.
I'm not trying to fucking eat, bro. Bro, let me do that, man. You're sticky dancing, man. No, but you gotta move like this. You doing that, bro? What are you talking about? You don't feel like banging nowhere, man. I don't join you. I can't join you. I gotta fucking eat, bro. Bro. So irú yẹn sì wọ́n sọ fún wa pé káwọn máa jẹun ká má bàa sanra. So another one tún lélẹ̀ ẹ̀yin òbí tẹ bá rọmọ yín tó ń fi bọ́ọ̀lù ṣeré tẹ́rí tó ń fi igi tó fi ń gbá agolo ẹ má gbà lọ́wọ́ ẹ jẹ́ kó máa ṣe lọ irú ẹni tẹ́lẹ̀ yìí ṣe ní nǹkan tó ń ṣe níbí báyìí fún ó lè di bẹ̀gẹ́ tó náà máa di Michael Jackson jẹ́ kó máa lùlù á máa kọrin ṣẹ́ni bẹ́ẹ̀ bó ṣe ń fowó sí tí wọ́n lọ tán bọ̀ ó dájú pé káwọn ọmọ wa máa rìn káàkiri ẹgbẹ̀gbẹ̀ street kán lọ máa dàlúrú kán lọ máa jà kán lọ máa jalè ẹlòmíì àgbowó owó iṣẹ́ lọ́wọ́ ẹni tó bíríkìlà gbogbo ẹ̀ kò ní í ṣe àdẹ̀gbowó sá lọ ìyẹn ò dáa ṣẹ́rí àwọn ilé ìbáyìí mọ̀ pé nǹkan gidi lélẹ̀ so ẹ máa encourage àwọn tó bá ti fi nǹkan iṣẹ́ ọwọ́ báyìí ṣeré ẹ máa múnú wọn dùgbà òkè continue ó tiẹ̀ lè mú lọ sáàárín ibi tó bá mọ̀ pé school tó bá lágbára bí yunifásitì pé ẹjọ́ báwo mo ṣe lè ṣe ràn mí lọ́wọ́ lórí ọmọ ẹ̀ pé kẹ̀kọ́ máa bá mi fídíò ẹ̀ káwọn èèyàn máa rí from there tó bá like ẹ̀ ó máa kọ lẹ́tà sí wípé àwọn dẹ̀ like ọmọ yẹn kó abó ìṣe nǹkan báyìí ó tẹ̀ lè mú travel out pé kó máa dìbẹ̀ di èèyàn ńlá bí ti tàwọn Michael Jackson àwọn Branson jẹ́ Beyonce Rihanna all of them like that like Chris Brown alright so kọtí ní kò tí ti tó létí náà yẹn ẹ̀ẹ́dẹ̀ tó wo àǹtí wa náà Bobrisky ó lóun jẹun púpọ̀ jù ṣẹ́ni bó ṣe tó ń jẹ síwájú tó ń jẹun yẹn kò sí nǹkan tó burú náà this is a lesson for us tó bá kó oúnjẹ bíi márùn síwájú tó bá jẹ láàárọ̀ then make sure pé you take a tip náà ti pé kó jókòó kó parí gbogbo búrẹ́dì ọwọ́ yẹn sùn tó ti bu ẹyọ kan jẹ yẹn kò tún ní padà tó bù mí mọ́ ẹyọ kan tó máa bù jẹ ló ti bù jẹ yẹn then ó dẹ̀ tún mú french fries ẹyọ kan then ó máa tún lọ sí àwọn oúnjẹ míì náà tó jẹ́ kó máa tún mú bẹ̀ tó máa tún jẹ bẹ́yẹn tó jẹ́ pé kò ní sí wípé a máa jókòó ti ẹ̀bà ẹlòmíì ẹlòmíì bá tẹ ẹ̀bà bá ẹ̀rù ọlọ́ọ̀ máa bà ẹ́ tá bá jẹ́ tán àti wá mí àwádọ́ àwọn máa ní glucose dẹ̀ ní asthma tá bá dọ̀ school wọ́n máa diagnose ẹ̀ fún asthma wọ́n máa kóògùn ẹ̀yìn àwọn inhaler fún pé kó máa fẹ̀tẹ̀ sọ fún and which is not the right way nǹkan tó ń ṣe lóúnjẹ tó jẹ́ ó ti pọ̀ jù ó ti block gbogbo highway tó yẹ kí mímí máa gbà wọlé máa gbà jáde oxygen máa wọlé kí carbon dioxide máa jáde lọ ó ti di gbogbo ẹ̀ so bó ṣe jẹ́ nínú wọn ẹ jẹ́ ká máa jẹun bẹ́ẹ̀ ká máa jẹ ní kọ̀ọ̀kan mẹ́ta mẹ́rin ìyẹn kó má di méjì ní tó máa mú bẹ̀ nǹkan gbogbo nǹkan tó ń jẹ yìí ó ní nǹkan tó ń ṣe lágọ̀ọ́ rẹ̀ bẹ́ẹ̀ kò ní parí gbogbo ẹ̀ kì í ṣe pé a lè jẹun ká yó bẹ̀ tí níwọ̀nba díẹ̀ la máa mu níwọ̀nba díẹ̀ bí ó bá ti jẹ irú márùn-ún yẹn bá wá ti mú kọ̀ọ̀kan kárí ní ó ti yó nìyẹn ó tún di alẹ́ kó tó tún jẹun a lot of time lunch ò kì í ṣe dandan oúnjẹ fún wa láti jẹ oúnjẹ àárọ̀ àti talẹ́ ló matter jù nǹkan tó bá lóò tó jẹun lọ́sọ̀ kó tó jẹ talẹ́ kò tí ì digest wàá tún gbé talẹ́ létí talẹ́ yẹn ó lórí bẹ́ẹ̀dì kó tó máa gbàjà wọ́n á máa dùn gbogbo àwa máa rọdún kankan olú àwa dàbí kí ni wọ́n ń pè bí àmú ẹ̀bà ẹ mọ̀ bá àmú ẹ̀bà ṣe ń rí tí ò ní ṣèpù so ẹ jẹ́ ká máa fi tóra wa létí pé ká máa jẹun díẹ̀díẹ̀ ìṣepò ò ní jẹun níwọ̀nba díẹ̀díẹ̀ èmi náà èèyàn tó ní lára ni mí bẹ́ẹ̀ mi kàn sanra púpọ̀ àwa náà ń dọ́gbọ́n sí i tí mo gbogbo èèyàn náà ni kì í ṣe ọ̀rọ̀ èèyàn kan tó wà nílẹ̀ yóò kì í sọ̀rọ̀ èèyàn kan rárá o ẹ jẹ́ ká tún wo bàbá wa náà bí tí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ lórí gọ́vnà tuntun
tí a ṣẹ̀ṣẹ̀ gbà ní Lagos State. A lè máa lọ káàkiri gbogbo àwọn ibi tó kù tí wọ́n ti dìbò pé ká máa sọ fún yín pé nǹkan tó ń ṣe ń bẹ̀ ni bẹ̀tẹ̀ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn la lè máa fi tó yín létí because nǹkan tó ń lọ sìn ó jẹ́ àwọn bàbá ní tí wọ́n gbòòrò lẹ́yìn wọn. So what if there's no accident and no matter how provocative it is, we still have to tolerate it if we are Democrats. You see? And we have a nation to build. Yes. So, àwọn tó ti ṣe birthday náà pọ̀ o lóríṣiríṣi wọn pọ̀ bẹ́yẹn irú Gushi àti ìyàwó wọn bí tí wọ́n ti ń nǹkan ti ń jó nǹkan ṣe birthday fọmọ wọn bíbá yẹn ilé tí wọ́n bímọ lẹ́sìn obìnrin princess then now another prince. So ẹ̀yin èèyàn wa àwọn nǹkan tí a fẹ́ fi tó yín létí òun náà ni gbogbo nǹkan tó ti ń lọ mo rò pé so enjoy mi bí mo ṣe rọra ń bá yín bọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan àwọn election yẹn ó so ó múnú wa dùn gan ni tí èrò púpọ̀ sí Ọlọ́run ṣe lókè ọ̀run and then ẹ̀yin ènìyàn mi wọ́n ní ó dùn kó pọ̀ wọ́n ní díẹ̀ kì í ṣe kí ni òní àlè fẹ́ stop pé ká dákẹ́ ká stop ká má sọ̀rọ̀ mọ́ àti máa sọ̀rọ̀ sí lọ́jọ́ gbogbo bẹ̀tìlẹ́nì níwọ̀n bá bí tá máa fi àdàgbà ètò yìí tá máa fi rọ̀ sí mi ìyẹn náà ni mo ní kí n sọ fún yín wípé ẹ ṣé mo dúpẹ́ o láìpẹ́ tí n bá dẹ̀ tún rí àwọn nǹkan míì tí màá tún wá ṣíà fún yín mi ò tiẹ̀ ní dúró rárá láti wá fi tó yín létí until next time I will talk to you bye for now I love you all. ẹ̀yin fan mi bóyá ẹ bá wa subscribe ẹ bá wa pín káàkiri lórúkọ Jésù ayọ̀ náà kárí wa àmín.